Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. It's in production. Láti lọ kálukú ló ń jẹun Mẹ́kà láti lọ torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré o ṣé gbogbo ẹni tó ré Mẹ́kà ló wáyé bàǹtì sí iṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé tọ́lọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé o kò ní ládàá ó ṣeré lọ lásán ni. Kálukú jẹun Mẹ́kà láti lọ. Láti lọ o. Torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré. Oore ńlá o. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Ṣé gbogbo wa ló yẹ? Wọ́n ti ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Mo ò ní ládàá ó ṣeré lọ lásán ni. Àjàní súra kálukú ń jẹran Mẹ́kà láti lọ. Torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó ré Mẹ́kà ló wáyé? Bá ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Torọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Kò ní ládàá ó ṣeré lọ lásán ni. Kálukú jẹun Mẹ́kà láti lọ. Wọ́n jẹran Mẹ́kà Torí láti pòrè lọ. tó mẹ́ níbẹ̀ kò kéré. Kò kéré rárá Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? ló wáyé. Wọ́n ti ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Láṣẹ pé Òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. tó jẹ́ pé. Òní ládàá ó ṣeré lọ lásán ni. Àníkẹ́ kálukú ló jàrán Mẹ́kà láti lọ. Torí pòrè tó ń bẹ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó ré Mẹ́kà ló. شهادة الله إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسول وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إلى السبيل. Mo ti délé Olúwa mi bóyá kọ́. Mo ti délé Olúwa mi bóyá kọ́. Mo dúpẹ́ fọ́bà tó mú mi rí Káàbà. Mo ti délé Olúwa mi bóyá kọ́. Ìṣọ̀lá máa délé Olúwa mi àmín. Máa délé Olúwa mi àmín. Torí pé ó wù mí kí n dàlájì. Máa délé Olúwa mi àmín. Má ṣe léèwọ̀ mi jẹ́ kí n dà lájà. Máa délé Olúwa mi àmín. Má yọ mí sílẹ̀ aláwòrán bí. Máa délé Olúwa mi àmín. Kálẹ̀ kábọ̀ náà làwí ilé. Máa lọ kábọ̀ náà láwí ilé. Ó lọ́kọ̀ darí ó má fi ṣàdánwò. Máa lọ kábọ̀ náà láwí ilé. Jerison Production. Kálukú ló ń jẹun Mẹ́kà láti lọ. Kálukú ló ń jẹun Mẹ́kà láti lọ. Torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré o. Ṣé gbogbo ẹni tó ré Mẹ́kà ló wáyé? Bàǹtì sí iṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Tọ́lọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé o kò ní ládàá ó ṣeré lọ lásán ni. Kálukú jẹun Mẹ́kà láti lọ. Láti lọ o. Torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré. Oore ńlá o. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Ṣé gbogbo wa ló Wọ́n ti yẹ? ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Mo ò ní ládàá ó ṣeré lọ lásán ni. Àjàní súra kálukú ń jẹran Mẹ́kà láti lọ. Torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré.
ẹni tó rí mẹ́ka ló wáyé láti ṣiṣẹ́ nílùú mẹ́ka láṣẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sílùú mẹ́ka tó jẹ́ pé òní ládàá ó ṣe é lọ lásán ni. Kálukú jẹran mẹ́ka láti lọ. Orí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ mẹ́ka ló wáyé? Bó ti ń ṣiṣẹ́ nílùú mẹ́ka láṣẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló lọ sílùú mẹ́ka tó jẹ́ pé òní ládàá ó ṣe é lọ lásán ni. Kálukú ló jẹran mẹ́ka láti lọ torí kórè tó ń bẹ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó rí mẹ́ka ló wáyé? Bó ti ń ṣiṣẹ́ nílùú mẹ́ka láṣẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló lọ sílùú mẹ́ka tó jẹ́ pé òní ládàá ó ṣe é lọ lásán ni. Kálukú jẹran mẹ́ka láti lọ. Orí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ mẹ́ka ló wáyé? Bó ti ń ṣiṣẹ́ nílùú mẹ́ka láṣẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló lọ sílùú mẹ́ka tó jẹ́ pé wọn ò ní ládàá ó ṣe é lọ lásán ni. Kálukú ló ń jẹran mọ́kà láti lọ. Kálukú ló ń jẹran mọ́kà láti lọ. Torí pọ́nrẹ́ tó wà níbẹ̀ ò kéré. Ṣé gbogbo ẹni tó rẹ mẹ́ka ló rọyé o? Pé ká ṣiṣẹ́ nílùú mọ́kà láṣẹ pé o. Ṣé báwọn kan rèlú mọ́kà tó jẹ́ pé o? Wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. Kálukú jẹran mẹ́ka láti lọ. Láti lọ. Orí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ Pọ̀rẹ́ tó wà níbẹ̀ ò kéré rárá, ò Ṣé kéré o. gbogbo ẹni tó lọ mẹ́ka ló Ṣé wáyé? ládàá ní ká sọ ni o? Bó ti ń ṣiṣẹ́ Àbíṣẹ́ nílùú lòun mẹ́ka àṣẹ láṣẹ pé pé ọ̀pọ̀lọpọ̀ ló lọ sílùú mẹ́ka tó jẹ́ pé wọn ò ní ládàá ó ṣe é lọ lásán ni. Látọ́ni sọ́nà ṣe wàásù níṣẹ́ wa. Káṣí ni lọ́nà kan lánàá mọ́ta mú wáyé. Nínú olórin wọn ní Àmọ̀kẹ́ lórí pípé. Ajá mi ń súra tèmi ní success Adéròmù. Àwùjọ ọlọ́gbọ́n ṣàláwàyé ọgbọ́n ti dé. Ẹmu nǹkan jókòó gbọ́dọ̀ sọ̀nà tá a mú wa. Kéwù kọ́ nílẹ̀ kọjá léwu bàtàsá. Ẹ̀sìn Ìsìlámù kò ṣe é fa ìmọ̀ kan ṣe lọ́lọ́run fi ní fàrè fún ní ẹ̀mọ́ mi náà kọ́bùlà ń tàbùkù ní síwájú kí ẹ tó sìn mí ẹnìyàn mọ́ lọ́hùn báwo ló ṣe máa sí lọ́hùn ọ̀rọ̀ ìlú mẹ́kàdétì láti kí ilé òdodo ṣòun là mú wá sétí ìgbọ́ gbogbo ayé ṣé gbogbo ẹni tó rí mẹ́gà ló wáyé bá ti ń ṣiṣẹ́ nílùú mẹ́gà láṣẹ pé torọ́pọ̀ ló lọ sílùú mẹ́gà tó jẹ́ pé òní ládàá ó ṣe é lọ lásán ni. Kálukú jẹran mẹ́ka láti lọ. Wọ́n jẹ́rán mẹ́ta Orí láti lọ. pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Wọ́n lè tún dé níbẹ̀ ó Ṣé kéré gbogbo o. ẹni tó lọ mẹ́ka ló wáyé? Ní gbogbo wọn ló Bó ti yẹ. ń ṣiṣẹ́ nílùú mẹ́ka láṣẹ pé Láṣẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló lọ sílùú mẹ́ka tó jẹ́ pé tó jẹ́ pé òní ládàá ó ó ṣe ṣe é é lọ lásán ni. láyé ní màlànà ilẹ̀ àmọ́ àlàǹtànà. Èmi ọmọ kan kọjá ohun tó bá bí èmi lọ. Táyé bá rí mi lónìí mímọ́ lólóye. Ṣebí ṣọwọ́ ẹ̀ lára mi máa láyé rí. Òdú ni wá nínú olórin ayé mọ́ o. Orí ọmọ èjì rẹ̀ nípa yìí la fẹ́ sọ. Ẹmu kékeré gbé tá a dá wa súnmọ́ra o. Bẹ́ẹ̀ ṣe wọn kéwu ẹ̀ má ṣàlàyé kọ́ ọmọ sí. Kálukú ń jẹran kọ́dà láyé ìdálájà o. Ṣùgbọ́n ká ṣiṣẹ́ nílùú Mẹ́kà kì í ṣe pé o. Ṣé báwọn kan rèlú Mọ́kà tó jẹ́ pé o. Wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. Kálukú jẹran mẹ́ka láti lọ. Wọ́n jẹ
gbaṣẹ́ Àníkẹ́ Adé Arafat tún máa fáwọn mi sọ̀hún tó rújú tí ó yọpọ̀ ẹ̀dá pẹ̀lú òye wa ìyànà Ọlọ́run tó ṣe sí Mẹ́kà kàǹkà tán èèyàn ní débẹ̀ láti padà wá ó máa ń ní àyè ọ̀wọ̀ ní alimakata ilé àpọ́nlé bí mi ṣe ń jà wọ́n kémi ó dé ibẹ̀ ni wọ́n ń jà wọ́n àdúrà mi ní kájọ dé ibẹ̀ kẹ́sì ó lè pé ṣùgbọ́n ìlú Mẹ́kà kì í ṣàyè àfojúdi má fa ìmọ̀ kan pẹ̀lú agídí ti gbéraga dààmú ara ẹ lọ sílùú Mẹ́kà ilé Ọlọ́run ohun tí ó bá yé ẹ lọ bèrè fún kó lè kó má dàbí ẹni rẹ Mẹ́kà tó jẹ́ wípé òní ládàá ó ṣeré lọ́dà sàn ni. Kálukú jẹ̀rán Mẹ́kà láti lọ. Torí pọ́nrin tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Wọn ò ní ládàá ó ṣeré lọ lásán ni. Àlè ilé ibùbí kálí mú kíkọ́ ni mímọ́ o. Kíkọ́ ni mímọ́ yìí, mọ̀yà gbogbo tó torí mọ̀ tọmọdé lọ. Bẹ́ẹ̀ni, láhàyàwó fídì ni lòjíṣẹ́ wí o. Lòjíṣẹ́ wí. Kò sí tìjú nínú ẹ̀sìn, má ṣe tìjú. Má ṣe sọ́hun tí ó yẹ ẹ̀ àti ìdàgbà mọ́ ṣáwó. Bẹ́ẹ̀ni, fìtì láyé kọ́sìmù ọmọ ẹlẹ́sìn. Nínú ohun tó yé mi sí tó sì dá mi lójú o. Ní bọ́lá ìmọ̀ kan ò máa lè bẹ́gbẹ́ pé. Bọ́lá ìmọ̀ kan wá tó ní mímọ̀ ló jẹ́ àwa. Ẹ̀mú kálámù pẹ̀lú tákàdá kẹ̀lé ohun kọ́. Ọlá tí ń bẹ fún Mẹ́kà. Ọlá tí ń bẹ fún Mẹ́kà. Kò ṣe fẹ̀nu wí tán. Wá sọ ti iye wá dákẹ́ ni. Bó ṣe yé ẹ mọ̀. Ibi wọ́n ti bí Muhammadu aṣíwájú ayé pátá. Ọ̀pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó sì darí dé. Lálẹ́ ìmọ̀ yìí ohun pàtàkì bí Mẹ́kà ṣe tó. Lálẹ́ ìmọ̀ yìí ohun pàtàkì bí Mẹ́kà ṣe kókó tó. Wọ́n ní wọ́n ń lọ àwa gan débẹ̀ lọ́ọ́ fojú ló ń jẹ́. Wọ́n ní wọ́n lọ àwa gan débẹ̀ àlọ́ fojú ló ń jẹ́. Ẹ má fi sáko àjọ débẹ̀ ni ó lọ́mọ ìlú ká. Wọ́n ní àwa mọ́lù ní Mẹ́kà Ìbàdàn wọn ní àwa ṣe. Àkìsè mẹ́lẹ́bàdélù Mẹ́kà. Àkìsè mẹ́lẹ́bàdélù Mẹ́kà. À ń lọ́jọ́ sí fọ́lọ́hún ni. Kálukú jẹ̀rán Mẹ́kà láti lọ. Wọ́n jẹran, wọ́n Torí jẹran. pọ́nrin tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Kò kéré rárá o. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Ló wáyé o. Bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Wọn ò ní ládàá ó ṣeré lọ lásán ni. orí gbé mi débẹ̀ torí màmọ́ yìí ti bá ń lọ gọ́ni kábàárì Muhammadu dáránṣẹ́ màṣá ṣàfà pẹ̀lú màrúwà mi láṣẹ pé kí lè kó mọ ṣé ìtànù ẹni ẹ̀tẹ́ gbórúkọ mi ó dá alájà nínú àyíṣà ìrẹ́pọ̀ ògìn ayọ̀pọ̀ Akíntúndé òpó márùn-ún nínú ẹ̀sìn ṣáni Mẹ́kà ọ̀rọ̀ yẹ̀pọ̀ ẹni lágbára náà ní kó lọ ṣùgbọ́n bó lágbára ó ṣe kókó kó lágbọ̀ọ́yé bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà ìyẹn láṣẹ pé tàfi ní ládàá pẹ̀lú ládàá oore ńlá tó wọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ wípé kò ní ládàá ó ṣeré lọ́wọ́ wọn ní. Kálukú jẹ̀rán Mẹ́kà láti lọ. Torí pọ́nrin tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé. Òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé. Wọn ò ní ládàá ó ṣeré lọ lásán ni. ó yẹ ká kí ká sì yìn fún kú iṣẹ́.
aṣọ ara mi sára tán ká forúkọ Ọlọ́run bẹ̀rẹ̀ bisimilayi kádàníyàn ká nílá bàkà hájà mọ́ṣáláṣí ló kàn ká mẹ́sàn-án ọ̀tún wọlé pẹ̀lú àníyàn ní gbólóhùn kan wípé o aláwọ̀ igi fìrìlì zunubi wàfúdàlì àbúwá bàrà mọ́tíkà kálálàjì má gbàgbé àti wíbẹ̀ táwa bẹ̀rẹ̀ táwa fúnla tó kókó ládojúkọ ajára lẹ́síwájú ṣe báyé àṣẹ ló jẹ́ o ká fọwọ́ kan tàbí ká nà ká sí lọ́kọ̀ọ̀kan o pẹ̀lú gbólóhùn Allahu Akbar àti rọ́kìrì kàkà abalẹ̀ mẹ́rin ìgbà mẹ́ta táwa fún wa lákọ̀ọ́kọ́ o pẹ̀lú ìyára láwọn fi ṣe kì í ṣe yíyọ ṣẹ́rí kan tó kù láwọn táwa fún ní kẹ́lẹ́kẹ́lẹ́ ká ṣojú kòkòrò àwọn ayé gbígbàdúrà tó bá fi hàn wá ká ṣàdúrà ká wípé o Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar kọ́lọ́ngbà kó má ṣe wà lálàájì tí ó wọ̀ náà. Kálukú jẹran mẹ́ta láti lọ. Orí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò bá kéré rárá o. ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà lọ́rọ̀ yóò. bàtà ṣiṣẹ́ nínú Mẹ́kà láṣẹ pé òrọ́pọ̀ ló lọ sínú Mẹ́kà tó jẹ́ wípé ìlànà wọn ṣe lè lọ lásán ni. wá ṣàdúrà lọ́kọ̀ọ̀kan bíi tó dín yẹn wá náwó tún sájàrà lé aṣíwájú pẹ̀lú gbólóhùn Allahu Akbar Sàfà Márùwà lọ́pọ̀ ṣùgbọ́n iṣẹ́ ńlá ni a ó gùnkè Sàfà a ò máa ò Márùwà nílẹ̀ a ó bẹ̀rẹ̀ sí í pọ̀ Ọlọ́run kíkan Bismillahirrahmanirrahim Inna Safa wa Marwata min shahrillahi famahajal baita awi kamara fala junaha alayhi ayato wafa bihima wa man tatawwaha khaira fa inna allaha shakiru alima. Lẹ́yìn ìgbà yẹn o àwọn yọ̀ọ̀ra kànáfìlà méjì ìmà ọmọ Ibrahim kọ́lọ́n bá wa kẹ́ rákà kọ̀kọ́ fásíyà kan pẹ̀lú síràtù káfíùnà rákà èkejì tá a tún máa mú fásíyà kan pẹ̀lú síràtù ìkíláàsì omi sẹ́mùsẹ́mù táwọn lọ mú lẹ́yìn ìgbà yẹn iṣẹ́ hajj ifrad là ń ròyìn yìí ẹni rèé Mẹ́kà tó ṣiṣẹ́ ifrad yìí ó máa gbàgbé òun ò ní báṣọ ara mi látọjọ́ àkọ́kọ́ títí tá fi dé ọjọ́ ọdún tó fi lọ́ọ́ sẹ̀kọ́ pẹ̀lú orí rẹ̀ tó máa fa kọ́lọ́hún kó gbà ní ìbádà fún gbogbo wa. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Orí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Bó ti ń ṣiṣẹ́ nínú Mẹ́kà láṣẹ pé òrọ́pọ̀ ló lọ sínú Mẹ́kà tó jẹ́ pé wọn ò ní ládàá wọn ṣe lè lọ lásán ni. bá ṣe ń ṣe ají ifrad kò yàtọ̀ rárá sígbà ṣe ají ikran ọjà wípé ẹni ṣe ají ifrad kò lẹ́tọ̀ọ́ láti pẹran ẹni ṣe ají ikran nìkan ni yóò pẹran ẹlẹ́kẹta ká má tùrù bó ló ṣe jẹ́ ṣé bóun ní kádà níyàn umura nínú oṣù ají pẹ̀lú àníyàn tó yàtọ̀ làbáyíká umura làníyàn tó máa dà yóò rọ kiri ká ilé Olúwa bẹ̀yìn tẹ̀láì yóò sàṣàfà o pẹ̀lú mọ́rọ́wá ìyẹn la ṣe pé yóò fa orí yanná fìlà ọ̀ràn yan ló jẹ́ nímọ̀ ká mọ̀ Ibrahim yóò tọrọ níbẹ̀ o nímọ̀ ká mọ̀ Ibrahim bàbá ńlá wa lẹ́yìn tó fagun tán yóò bọ́ sọ ara mi sílẹ̀ yóò mọ̀ wá retí ọjọ́ kẹjọ oṣù Sùlẹ̀ ìjà tá a fi wọ́sọ̀ pẹ̀lú àníyàn tí ó fi pẹ̀ràn lọ́jọ́dún gangan ṣùgbọ́n yọ̀ǹda bẹ́ẹ̀ bí ó ṣàgbára á tún fún dí ìrọ̀lẹ́jọ́ kẹtọ́dún láti pẹ̀ràn ẹni tí ó lágbára àti rẹ̀ràn pa tí yóò sì pẹ̀ràn
nídìí tí ò ní lé sí mẹ́ta nílùú Mẹ́kà méje tó bá délé. ṣé ń bá wa lọ ṣé ń bá wa lọ yọmọ dùkà pẹ̀lú àgbọ́yé. kálukú jẹran Mẹ́kà láti lọ torí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò oore tó bẹ́ẹ̀ níbẹ̀ kò ṣé kéré gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé. Ṣọlá Bíntí. bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé tó rọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé wọn ò ní ládàá wọ́n ṣeré lọ lásán ni. ọ̀rọ̀ yan iṣẹ́ ájì méje mà ní àníyàn lákọ́kọ́ láti gbé ìkọ́bù wa ìdúró lókè àràfà títí tóun á fi wọ̀ bá ní sísun ní Mùsítẹ́lífà lẹ́lẹ́kẹta ṣe ń bá wa lọ sísun ní Mínà ìyẹn ní òru ọdún sísun àwọn òpó ìyẹn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta gígé orí wa pẹ̀lú tàwáàfù ìdágbére táwọn Lárúbáwá ń pè ní tàwáàfù lè wá dáyì gbogbo ọ̀ràn yọ̀yìn ẹni bá fi kanlẹ̀ tí ó ṣe kí ó pẹ̀ràn ìtàn fi ṣe sàrà kó tó wálé ká sì má gbàgbé tàwáàfù fàdà ó ṣe kókó lẹ́yìn ìwà ìgbà tá a bá lọ múná tí a dé àkíyèsí fóbìnrin lórí kan oṣù lásìkò iṣẹ́ ṣẹ́rí yóò fàyè gbà kówó kiri ká ilé Ọlọ́run títí tẹ́jẹ̀ á fi dá ìyẹn lára onítọ̀hún ó dìgbà tó bá kúrò nínú ẹ̀gbin kó tó lẹ́tọ̀ọ́ sí àti tàwáàfù padà ní ilé Ọlọ́run àyọ̀dá fóbìnrin tó fẹ́ tàwáàfù tó múra ilé tó wá rí nǹkan oṣù iṣẹ́ àṣepé la ó kọ fún un ẹ̀sìn Ìsìlámù kò ṣe é fa ìmọ̀ kan ṣe rárá o. kálukú jẹran Mẹ́kà láti lọ torí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé. bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé tó rọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé wọn ò ní ládàá wọ́n ṣeré lọ lásán ni. kí là ń wí bàdé mẹ́dínà kí là ń sọ ní kábàárì mú ọmọ adéwálé pàfẹ́ sálámù sí mú ọmọ ẹni aránṣẹ́ bábú sálámù làwọn gbà wọlé ti tẹríba agbésẹ̀ òtún wọlé pẹ̀lú gbólóhùn àdúrà wípé. Allahumma igfirli zunubi waftali abwaba rahmatika. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh. Assalamu alayka ya nabiyallahi. Assalamu alayka ya ayrallahi min alikin. Ya sayyidil mursalin wa imamul muttaqin. Ashhadu annaka qad balagta risala wa hadaita al-amana wa nansahata al-humma wa jaharta fillahi amin. èyí làwọn sọ ní kábàárì òjíṣẹ́ ńlá ká sì má gbàgbé tọrọ fáwọn sáábé tọ̀sùn tí ànábì pẹ̀lú àwọn yòókù pátá tí wọ́n jagun fún sílámù kan tó kú kọ́lọ́hún kẹ́wọ̀n Allahumma àmín. kálukú jẹran Mẹ́kà láti lọ torí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé. bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé tó rọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé wọn ò ní ládàá wọ́n ṣeré lọ lásán ni. nínú nǹkan èèwọ̀ táwọn ò gbọ́dọ̀ ṣe ń Mọ́kà ẹ jẹ́ ká sọ díẹ̀ ká fi ṣe ìtọ́sọ́nà o tábà ti wọ aṣọ ara mi aṣọ mímọ́ ìkànnà ọwọ́ pẹ̀lú tẹsẹ̀ ká má gé o lọ́fíńdà pẹ̀lú tùràrí ká má fin ká sọ yìgì fúnra ẹni tàbí fún ẹlòmíràn dídìmọ̀ra ẹni láàrin ọkùnrin sóbìnrin o èyí tó lè jà sí ìbálòpọ̀ ká sá fún akíndẹ̀gbẹ́ nílùú Mọ́kà ìwọ ni o. Mashallah àṣẹ Ọlọ́run tá a bá tẹ̀lé iṣẹ́ pé o kọ́lọ́run ọba kó má dùn wá ní ládàá. kálukú jẹran Mẹ́kà láti lọ láti lọ torí pọ́nrẹ́ tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré kò má kéré rárá o. ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé. bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé láṣẹ pé o láṣẹ pé o láṣẹ pé o tó jẹ́ pé bá fẹ́ lọ Mẹ́kà ó dáa ká pèsè lọ́wọ́ ni
lálàáfíà tó bẹ́ẹ̀ gẹ́ kó tó lọ Mẹ́kà. Ògùn tó ń lò tó fi ṣe ìwòsàn wa mú dání. Bàbá ṣe ń pèsè jíjẹ mímu ká má gbàgbé. Ọba ìpèsè ṣe bóun níbẹ̀rù Ọlọ́run. Ẹlòmíre Mẹ́kà ó sì ń jalè ṣe rojú ayé. Gbogbo jàlámíà tó lóun ra ojú ikó ni. Támùtàn mọ́kàn nínú ìsìlámù kò bójú mu. Ọlọ́bọ́sẹ̀ ẹ̀sẹ̀ ni má fi wọṣẹ́ ẹ̀sẹ̀ wá lé mọ́. Tákùnlá tákùnlá bẹ̀rù Ọlọ́run Ọlọ́run rí ẹ o. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Orí pọ́nrin tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé wọn ò ní ládàá ṣeré lọ lásán ni. Àníyàtú kọ́bùlàlẹ̀ amọ̀lẹ̀ o. ọ̀rọ̀ ànábì ni o. Àníyàn tẹ̀rí ẹ̀ sóhun lọ síwájú iṣẹ́. Mélòó ẹni rè Mẹ́kà tó lóore ọ̀fẹ́ àti ibẹ̀ lọ́hùn. Bí tẹ̀lé kan á ṣe bàjẹ́ ló ń bá kì í ṣe rojú ayé. Bí tẹ̀lé kan á ṣe bàjẹ́ ló ń bá kì í ṣe rojú ayé. Má sọ̀sọ̀ kú sọ̀rọ̀ tí ó dáa. Má sọ̀sọ̀ kú sọ̀rọ̀ tí ó dáa. Tí òwe ti gbọ́ ọ̀rọ̀ burúkú tó máa mú ládàá. Ẹni parẹ́ ṣẹ́nu rẹ lọ́wọ́ fi kọ́kọ́rọ́ mú. Ọ̀rẹ́ má ṣe rà rẹ̀ a kì í dọ̀hún ká má yọgò. Ká má yọbẹ̀ owó lòdì rẹ̀ bá ti jà. Ní ìlú alápọ̀nlé a kì í bàjá ilé délù Mẹ́kà o. Ká sì gbà ládà ọ̀pọ̀ òyìnbó bẹ́ẹ̀ kò sì yọ bẹ́ẹ̀ o. Èbú wa ń kọ́ gbogbo lárúbáwá tó bá rí lọ́hùn ló máa ń mú un. Èyí màmá kọ́ ló bá lọ Mẹ́kà. Kojú orí yóò pé o má fa ìmọ̀ kọ́pínlẹ̀ ń abámọ̀ sínú ayé rẹ̀. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Wọ́n ń jẹran Mẹ́kà o. Orí pọ́nrin tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Kò kéré o. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Ìṣọ̀lá bíntì. Bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé Tó jẹ́ wípé wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. Àbíkẹ́ balẹ̀ ilé tó fàyà sílẹ̀ àtọmọ. Láì fún wọn ní jíjẹ pẹ̀lú mímu torí Mẹ́kà. Kò lọ́pọ̀lọ́ ní bí ẹni dààmú ara ẹ̀ lọ ni. Lọ́mọ wípé jojoojúmọ́ tẹ̀bí ẹ̀ bá jí. Tẹ̀bí ń pa wọ́n ègún ní fún ẹ tàbí ṣùgbọ́n kọ́. Ká tọ́jú ilé ká tó rè Mẹ́kà oore ńlá ni. Báwa ṣọ́ bàbàdé àdúrà yẹn ó tó torí. Ọkọ mi yóò dé láyọ̀ wọ́n fi dùnnú ṣáàdúrà fún ẹ. Ìwọ̀gbọ́n alára ọkùnrin àgbàlẹ̀ ṣiṣẹ́ àṣẹ pé wá sí ní ládàá pẹ̀lú lọ́dọ̀ ṣé ohun tó bá lọ. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Orí pọ́nrin tó bẹ́ẹ̀ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Bó ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé òrọ́pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé wọn ò ní ládàá wọn ṣeré lọ lásán ni. Àbíkẹ́ fẹ́ ṣe lọ tá a ṣe yín ló dàbọ̀. Bẹ́yìn kan dé kẹ́ṣẹ́ wá kún ilé. Ọlọ́run àgbàbá dà ó jí àdìtẹ́ lọ ṣe. Bẹ́yìn kan dé kẹ́ṣẹ́ wá kún ilé. Eléyìí oníjà lọ́mọ o àlọ́ lọ tún lọ ní. Bẹ́yìn kan dé kẹ́ṣẹ́ wá kún ilé. Ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ẹ̀mí pin kò ní jẹ́ tiyín láyọ̀. Bẹ́yìn kan dé kẹ́ṣẹ́ wá kún ilé. Abẹ́yìn kan dé kẹ́ṣẹ́ wá kún ilé o. Bẹ́yìn kan dé kẹ́ṣẹ́ wá kún ilé. Tẹ̀sẹ̀ lọ́rọ̀ dàgí kọjá bọ̀. Bẹ́yìn kan dé kẹ́ṣẹ́ wá kún ilé. Tẹ̀sẹ̀ lọ́rọ̀ dàgí wá kọjá bọ̀. Bẹ́yìn kan dé kẹ́ṣẹ́ wá kún ilé. Mo ní kókó yín wálé kẹ́yìn kan má ṣe bá ti
kọ́lọ́hún má dààmú. àmì ọlọ́run. lẹ́yìn kan dé kẹ́sẹ̀ wá fún ilé. alábíyá ṣàlọ́gbà iṣẹ́ kì í pé bó bá rẹ ní. lẹ́yìn kan dé kẹ́sẹ̀ wá fún ilé. kọ́lọ́ fún yín lálàáfíà òkèlè ṣiṣẹ́ ìràṣẹ́ pé. lẹ́yìn kan dé kẹ́sẹ̀ wá fún ilé. bẹ́ẹ̀ ṣe ń lọ tá a ṣe yín ló dàbọ̀ o. lẹ́yìn kan dé kẹ́sẹ̀ wá fún ilé. láti máa burúkú ní kọ́lọ́ ń bá wa ṣe. lẹ́yìn kan dé kẹ́sẹ̀ wá fún ilé. tẹ́bí tààrà tẹ́ fi sílẹ̀ kọ́ máa dòkú kẹ́ tó dé. lẹ́yìn kan dé kẹ́sẹ̀ wá fún ilé. ó má pẹ́ nìkan wá bá wa òní dìgbàdìgbà ẹ̀ ṣá mi. lẹ́yìn kan dé kẹ́sẹ̀ wá fún ilé. bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ kí wá kó dàbọ̀ lẹ́yìn kan dé kẹ́sẹ̀ wá fún ilé. bí ẹ ṣe ń lọ tẹ́ kí wá kó dàbọ̀ lẹ́yìn kan dé ẹ kẹ́sẹ̀ ṣe wá kú ilé àníyàn tẹ́ bá dá òní ó fọ yín lọ́kọ̀ mọ́ lẹ́yìn kan dé kẹ́sẹ̀ wá fún ilé. ó dá mi lójú iṣẹ́ tí ẹ bá ṣe o ni ó fọ yín lẹ́sìn mọ́ oyè lẹ́yìn kan dé kẹ́sẹ̀ wá fún ilé. tẹ́ bá wá darí dé o kẹ́ fún wa níròyìn o lẹ́yìn kan dé kẹ́ ṣe wá kú ilé aláwòrán bí kó jẹ́ káwa náà ó lè lọ lẹ́yìn kan dé kẹ́sẹ̀ wá fún ilé. jẹ́ kó ṣe jẹ́ kó ṣe jẹ́ kó ṣe jẹ́ kó ṣe ohun táwọn ń béèrè. jẹ́ kó ṣe. àdúrà tá ń gbà jẹ́ kó ṣe. kí n dá lọ́jà tuntun. jẹ́ kó ṣe. ayé wa bá mi yọ jẹ́ kó ṣe. gẹ́gẹ́ bí ẹgbẹ́ sàlájà. jẹ́ kó ṣe. ìwọ náà ṣàmì jẹ́ kó ṣe. ayé wa bá ẹ̀ lò. jẹ́ kó ṣe. jẹ́ kó ṣe jẹ́ kó ṣe jẹ́ kó ṣe jẹ́ kó ṣe ohun táwọn ń béèrè. jẹ́ kó ṣe. ajá mi sùúrà mo tún fẹ́ lọ mo tún fẹ́ lọ mo tún fẹ́ lọ mo tún fẹ́ lọ lórí kí n sùn ní. mo tún fẹ́ lọ. bàbá yìí nílé mo tún fẹ́ lọ. tó bá tún pè mí mo tún fẹ́ lọ. ọlọ́run ní máa jẹ́ mo tún fẹ́ lọ. mo máa ṣe lè wọ ẹ́ mo tún fẹ́ lọ. àmàlà lọ́dọọdún mo tún fẹ́ lọ. àlà lọ́bọ̀ mo tún fẹ́ lọ. níjọ́ níjọ́ lọ́lọ́. mo tún fẹ́ lọ. èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ àlọ́ ẹ̀bẹ̀ àwùjọ lọ. oníyọ̀ ẹ̀bẹ̀ àwùjọ lọ. ká lọ ṣe ìjọsìn àwùjọ lọ. ká dọmọ tuntun Àwùjọ ká lọ. gbọ́ kúrò ní inú ẹ̀ṣẹ̀ àwùjọ lọ. àwùjọ lọ. àwùjọ lọ. àwùjọ lọ. èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ tẹ̀bí tara mi èmi àlọ. tẹ̀bí tara mi èmi àlọ. kíkan ní káàbà èmi àlọ. ìsàsà pàmàrùwà èmi àlọ. ilẹ̀ kó má ṣe tán ni èmi àlọ. àmì ọlọ́run èmi àlọ. àníyàn ọlọ́run èmi àlọ. èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ èmi àlọ́ tẹ̀bí tara mi èmi àlọ. èyí tẹ̀bí tara mi èmi àlọ. èmi àlọ. èmi àlọ́ àtọ́lọ́lùfẹ́ mi àwùjọ lọ. kíndé làlájì o àwùjọ lọ. kí wọ́n kọ́dà alájà o àwùjọ lọ. kíndádé ànábì o Àwùjọ lọ. àgọ́dé sóríire. àwùjọ lọ. Jerison Production.